أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وصحبه صلاة تعرفنا بها يا رب. أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ومكر الله والله خير الماكرين ومكر الله والله خير الماكرين ومكر الله والله خير الماكرين. Mo kí Ọlọ́run Ọba, mo sì fi ìyìn fún aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run Ọba kó máa ṣàwà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ní gbogbo ayé ibi tí a bá wà. Pàtàkì jùlọ mo ń fásitì yìí kí gbogbo àwọn ọmọ ìyá wa ní ojú ọ̀nà ti ẹ̀sìn Islam wípé a kú àmójúbà oṣù Maulud, oṣù tàbí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run Ọba yóò jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní ayé. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam náà Ọlọ́run Ọba yóò jẹ́ kí ó gbé wa. Ọlá bí Ọlọ́run sì ń jẹ́ Ọlọ́run, ọlá àìníkù Ọlọ́run. Mo kọ́kọ́ fẹ́ kí wa wípé a kú àfaradà ìlú, a kú bí ojú ọjọ́ ti ṣe rí, a kú bí Ọlọ́run bá ṣe tò, a kú bó ṣe fẹ́ tí kò sì sẹ́ni kankan tó yẹ lẹ́yìn òun Ọlọ́run Ọba. Gbogbo ìjì tó ń jà káàkiri ní orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Nàìjíríà, torí wọ́n níbi tí èèyàn bá mọ̀ ni kó sọ̀rọ̀ sí. A bá ní ó ń ṣẹlẹ̀ ní Amẹ́ríkà, a bá sọ pé ó ń ṣẹlẹ̀ ní Germany, ó dàbẹ̀ ni pé à ń ti ọ̀pá bọ nǹkan tí kò kàn wá nìyẹn. Èyí tó wà lára wa, báwo la ti ṣe ṣe, ìdùnnú wo ló wà ní ara wa. Mi ò lè sọ bí a bó ṣe rí lára títí mi ni. Ó dàbẹ̀ ni pé ayé òun gan fúnra ara rẹ̀ lápapọ̀, ó dàbẹ̀ ni pé ó ti kán, ó ti kóró. Àwọn nǹkan tí èèyàn ń jẹ ní ìsìn kò dàbí nǹkan tí èèyàn jẹ lánàá. Fẹ́ni tó bá lọ́gbọ́n, tó bá lóye, ó yẹ ká lè mọ̀ rò wípé ibo là ń bọ́rọ̀ ara wa lọ. Ṣé bí Ọlọ́run bá ti ṣe fẹ́ ká mọ̀ ṣe ayé, bẹ́ẹ̀ náà là ń ṣe ń ṣayé. Ṣé bí Ọlọ́run ṣe fẹ́ ká mọ̀ ṣe láàrin ara wa, bẹ́ẹ̀ là ń ṣe láàrin ara wa. Mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé mo máa gbìyànjú láti kí n máa wádìí nǹkan tí kò bá yé mi. Mo dẹ̀ máa wà ní online lọ́pọ̀lọpọ̀ ìgbà. Nígbà tí èèyàn bá wà ní ọjọ́ orí olúwa rẹ̀ yìí, tí a bá lóhùn tó fẹ́ mọ̀ nǹkan mìíràn nípa bó ṣe fẹ́ bọ́ ọrùn rẹ̀ kúrò níwájú ìdájọ́ Ọlọ́run Ọba, tó wá jẹ́ pé títa ayé nìkan ni yóò gbé sọ́kàn. Ṣùgbọ́n tó dá ọjọ́ kan lọ́lọ́run paná mímí lọ sókè lílọ sílẹ̀ yìí. Kí ni nǹkan tí a fẹ́ fi jábọ̀ níwájú Ọlọ́run Ọba? Ńbẹ nínú nǹkan tó jẹ́ pé a gbọ́dọ̀ mọ̀ rò ní gbogbo ìgbà. Ìgbà tí mo wò, mo wá rí ogun lọ́tùn, mo rí ogun lósì, mo rí ogun níwájú, mo rí ogun lẹ́yìn, mo rí ogun lókè, mo rí ogun nísàlẹ̀. Irú àwọn ogun wo ni? Kò wá sí ogun míì tí wọ́n tún wá ń jà mọ́ bí kò bá ṣe pé ogun látara ara wa síra wa. Ǹjẹ́ kò ní jẹ́ nǹkan tó yà yẹn lẹ́nu láti pé ká pé àwọn ọmọ ìyá kan náà, bàbá kan náà, tí nǹkan kan là wọ́n láàrin, tí wọ́n sọ ọmọ orogún, kò di wípé ìjà wa bẹ́lẹ̀ sáàrin wọn, wọ́n fi wá mọ̀ tó àṣírí ara wọn káàkiri. Kò wá tún wá mọ́ lọ́mọ ìyá nìkan, a tún wá sọ pé láàrin àwọn ìbejì. Mo fi ọ̀rọ̀ àwọn P-square, mo fi ṣe àkàwé ọ̀rọ̀. Mo wo ni wọ́n kan tí wọ́n kọ lájọkọ papọ̀. Mi bọ́ lójú mi, mo ṣẹ́ ìpè láti inú ọkàn mi bí ọmọ ìgbà tí mo fi wí jáde wípé ẹni tó kó sáàrin àwọn ọmọkùnrin tí wọ́n fi ìyà mọ́ ṣe àyè, kí Ọlọ́run bá kó ṣe báyìí, kó ṣe báyìí, kó ṣe báyìí, kó ṣe báyìí fún wọn níjọ́ náà. Torí pé mo wo irú àjọṣe àti ìfẹ́ tó wà láàrin wọn ni wọ́n ṣe ń kọ orin yẹn nígbà náà, tó ń wú kálukú lórí, tí gbogbo ayé sì wá ń gbà tí wọn. Àwọn yìí náà ló wá di wípé nǹkan jọ ṣe ní ìpamọ́ ó wá ti di gbangba. Ìwà mú mi rántí
ìrìn àjò kan nínú ẹ̀mí tọ́lọ́run bá ní kí n rọra rìn. Mo ṣiṣẹ́ láṣẹ sinmi lára. Mo wá bára mi wípé ẹrú Ọlọ́run bá kan gbé mi sínú mọ́tò, sọ pé òun gbé mi lọ sí ìlú kan. Ó ní ìlú ọlọ́gbọ́n lòun gbé mi lọ. Ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kan tó fún mi lórí bí mo ṣe gbé mi sínú mọ́tò. Ó ní òun o, tí mo bá ṣe eré, òun ló wọ́n padà wá gbé mi padà lọ sí ibùsọ̀ mi ibi tí mò ń ti ń bọ̀. Tó bá sì kù díẹ̀ káàtó, níbẹ̀ lòun fi mí sí. Ìyókù tún di ijọ́ tí Ọlọ́run bá tún kọ pé a bá tún lè ríra nu, tí Ọlọ́run bá kọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n kíní kan bẹ lọ́kàn mi, ọkàn mi di. Mo wá sọ fún arákùnrin tí ń gbé mi lọ. Mo ní ìrìn àjò yìí, ó dàbí ẹni pé ó ti wá sí mi lọ́kàn wípé màá rin ìrìn àjò báyìí. Torí pé ìgbàgbọ́ títí mi ni wípé gbogbo oore tí Ọlọ́run bá fẹ́ ṣe fẹ́ dà, tí ẹ̀dá ò bá tí ì fẹsẹ̀ tẹ ààyè ibi tí Ọlọ́run bá ní yóò fẹsẹ̀ tẹ̀, oore náà kò ní tẹ̀ lọ́wọ́. Ìgbà tó gbé mi sínú mọ́tò, onílù ọlọ́gbọ́n ni ó gbé mi lọ. Ó dájọ́ fún mi, ó dágbà fún mi. Ó sì ń sọ pé ó lè ṣeé ṣe kó jẹ́ pé Ọlọ́run gbé mi padà wá. Ó depend lórí ìwà mi. Àmọ́ tí o bá fi lè gbé mi padà wá, ìyókù tó di ijọ́ tí Ọlọ́run bá tún ní àtúnjọ pàdé. Èmi náà wá ń bẹ Ọlọ́run bá mi, bí Ọlọ́run bá kó tọ́ mi sọ́nà lórí ìrìn àjò yìí. Nínú nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe púpọ̀ jù, àwọn yẹn wá sí mi lọ́kàn nínú ojú ìrìn náà. Ṣé tí màá ṣe, mo bá tẹ̀sùbáà lọ́wọ́ mi, wọ́n ṣe àwọn iṣẹ́ yẹn lọ. Kí ló fẹ́ ṣẹlẹ̀? Ó gbé mi dé bẹ́ẹ̀. Nígbà tí ó gbé mi dé ìlú yìí, mo ṣe sọ̀kalẹ̀. Ẹni tó kọ́kọ́ pàdé mi, ìmáàmù ìlú ló kọ́kọ́ pàdé mi. Òun kọ̀ kò sorúkọ ara rẹ̀. Ó kí mi ni, ó wà mí mọ́ra. Ó ní kí n gbé dání. Mo ní mi ò gbé nǹkan kan wá. Kò sí báàgì, kò sí nǹkan kan níbẹ̀ ni. Ó wá ní tọwọ́ mi. Mo ní tẹ̀sùbáà ni. Ó ní ọpẹ́ ní fọ́lọ́run. Tí a bá fẹ́ lọ pàdé Ọlọ́run náà, kò sí nǹkan kan tá kò dání. Aṣọ la ní ni, nǹkan yóò tá bá la ní, kò lè bá wa lọ. Iṣẹ́ tá bá ṣe, náà ni ó bá wa rìn. Ohun tí Ọlọ́run fi ní kí tẹ̀sùbáà wà lọ́wọ́ mi, iṣẹ́ tí mò ń ṣe ni. Tẹ̀sùbáà ò lè dédé fa ara rẹ̀. Tí a bá gbé tẹ̀sùbáà sẹ́gbẹ̀ẹ́ kan, ohun tó wà lára yóò sọ̀rọ̀ rẹ̀ jáde. Nídìí èyí, òun bá mi yọ̀. Àmẹ́ni àkọ́kọ́ tí wọ́n pa mí pọ̀ pẹ̀lú ẹ̀, ìṣesí tí mi pẹ̀lú rẹ̀ bá jọ ṣe, òun fi mọ̀ bóyá òun padà bá mi lálejò àbí òun ní bá mi lálejò. Olóṣeun. Fi mí sáàyè ibì kan. Mo retí pé yóò ṣe mí lálejò. Ọkàn mi ò tẹ̀ sí ibi jíjẹ àbí mu. Báwo ni màá ṣe ṣe tí màá fi ṣe ìbádà? Ẹni tí ó kọ́kọ́ pàdé mi yẹn, nǹkan tó sọ fún mi ni pé ṣé mo mọ orúkọ òun. Òun ò ṣetán láti fẹ́ mọ orúkọ títí mi. Ṣùgbọ́n òun kọ́kọ́ ń bi mí léèrè pé ṣé mo mọ orúkọ òun. Ni mi ò mọ orúkọ rẹ̀. Báwo ni màá ṣe mọ orúkọ rẹ̀ nígbà tí mi ṣe àtinúmọ̀ ọ̀ràn ọlọ́dà? Nígbà tí Ọlọ́run bá pé kílẹ̀ ọ̀lọ́ mọ́ pẹ̀lú ògo Ọlọ́run, òun sọ orúkọ mi, orúkọ ara òun, òun sọ fún mi. Àmọ́ tí wọ́n kọ́kọ́ ṣe fún mi nísìnyí ni pé wọ́n wá bọ́ sílé ìwẹ̀ kí n lọ rí wẹ̀. Mo bá wẹ̀ tán, kí n wá ṣe ìbádà. Mo bá parí ìbádà tán, kó wọ́n tó wá ṣètò jíjẹ múmu. Wọ́n bá ṣètò jíjẹ múmu tán, mo lè kírun tó tó kù tí màá kí, torí ọwọ́ ọ̀sán ni mo bá. Ó ṣe dédé ìgbà tí èèyàn lè kí àlàsárì. Bọ́ sílé ìwẹ̀, mo wẹ̀, mo ṣanra. Ọlọ́run sì fún mi ní ẹ̀bùn kíní kan. Gbogbo ibi tí Ọlọ́run bá ní kí n kọ́kọ́ dé láyé mi, mo bá kọ́kọ́ dé. Ìwẹ̀ àkọ́kọ́ tí mo bá fẹ́ wẹ̀ níwẹ̀ yẹn, ìwẹ̀ mọ́ra ni mo máa ń wẹ̀. Bí ìgbà tó yẹ pé mo súnmọ́ obìnrin àbí nǹkan kan ni, ìwẹ̀ mọ́ra ni mo máa ń fi ṣe ìbádà. So mo wá wẹ̀ ìmọ̀ mọ́ra. Mo máa ń ní lọ́kàn mi pé kò síbi tá àgbẹ̀ tí lè fi parí rẹ̀.
lórí ìrìn. Kódà bó ṣe pé ìrìn ni mò ń bá lọ fúnra ra mi tí màá bá fi kúrò nílé mi, ìwẹ̀ mọ́ra ni mò ń ṣe. So ń bá wẹ̀wẹ̀ mọ́ra yìí, mo jáde, mo kírun. Ìgbà tí màá fi kírun tán, mo rí àwọn èèyàn bí mẹ́rin lẹ́gbẹ̀ẹ́ mi tí kálukú ń grumble, kálukú oníbàárà ń ṣe ìbádà, ẹni tí ń pariwo ẹni tó ń ṣe nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn. Wọ́n kí mi lọ́tọ̀ọ̀tọ̀, ẹni tó lè kí mi ní kété Islam, kí mi, àwọn yòókù tó lè kí mi, a jọ wà bẹ́ẹ̀. Mo bá gbọ́ pé wọ́n ń pè run, mo dìde, mo kí Magrib, mo rí pé ilẹ̀ ń ṣú lọ, jẹ́ kí n pa ìṣá ẹ̀ pọ̀, onírìn àjò ni mí, bí mo ṣe ń pa pọ̀ tán, mo bá gbóúnjẹ wá, mo bá gbóúnjẹ kalẹ̀ fún mi, ó ní kí n jẹ. Òkèlè léleyìí, túwó ni pẹ̀lú ọbẹ̀ lúrú ló wà níbẹ̀, pẹ̀lú àwọn ẹran bọ̀kọ̀tọ̀ ló wà níbẹ̀. Mi kí n jókèlè sùn, tó bá tiẹ̀ wá jẹ́ pé ó ti bọ́ sí time tó bọ́ sí yẹn, mi ò ní fẹ́ nǹkan tí ó dà mí láàmú tí mi ò ní lè dìde ṣe ìbádà. Ó dákun, ṣé mo lè rí omi díẹ̀ tí n fi mu tíì? Ìgbà tí ó gbé wá, ó wá gbé kíní wá, ó funfun, ó wá dàbí kókó. Ìgbà tí màá rí, mo wá rí pé kì í ṣe kókó, ọmú wàrà ni, tí ń ṣe núnù. Igbákejì, oyin ló wà níbẹ̀. Ó ní tí wọ́n bá mú tí kò bá dùn tó lẹ́nu mi, wọ́n bá fẹ́ fi oyin sí i, kí n fi oyin sí i, kí n mú. Mo lọ dà náà, bí màá di ṣíṣe náà nìyẹn. Nígbà tí ó di ìdájí, ó bá mi lórí ìjókòó, bí mò ń ṣe ìbádà lọ́wọ́, ó bá pè mí, ó ní kí n ká lọ, ká wá jọ lọ rí kírun ní mọ́sálásí ọ̀dọ̀ rẹ̀. Ìgbà tá dé inú mọ́sálásí yẹn, èmi kan, òun kan àti àwọn ọmọ rẹ̀ ni. Wọ́n tó bí àwọn mẹ́fà, àwọn obìnrin wà lẹ́yìn, àwọn ìyàwó rẹ̀ mẹ́ta, àwọn náà wà níbẹ̀. A jọ wà níwájú pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ọkùnrin. Wọ́n ní kí n kírun fáwọn. Lálejò ni mí, ó dákun kó ṣàánú mi, kó bá wa kí. Ní rárá kí n jẹ́ ká kírun. Èmi ni màá kírun fáwọn. Mo bá kí. Nígbà tí a kírun tán, ó bá wò mí sùnsùn. Ó lóun rò pé ẹni tẹ́mi pẹ̀lú rẹ̀ ọjọ́ gbé pẹ́ ni. Ìrìn àjò mi, ó ní kí n ṣe ìrìn àjò tó lè pẹ́. Ó lè ṣe é ṣe o. Kó jẹ́ pé láàárín àná sóòní tí mo dé, àmì ara ti sọ òun wípé mi ṣe ẹni tó lè gbà lálejò síbí. Màá wá padà lọ sí ibi tí mò ń ti ń bọ̀. Àmọ́ kó tó di pé màá lọ, àwọn ẹ̀kọ́ kan ń bẹ tí wọ́n fi kọ́ mi. Mo bá bẹ̀rẹ̀ sí máa kọ́ mi láwọn ẹ̀kọ́ náà. Yóò yà yín lẹ́nu wípé gbogbo bó ṣe ń kọ́ mi lẹ́kọ̀ọ́ náà tó, bó ṣe wà lọ́kàn mi láti pé mo fẹ́ béèrè orúkọ rẹ̀. Báwo lorúkọ rẹ̀? Ni Ọlọ́run fi sí mi ló ń bẹ lọ́kàn mi pé mo lè fẹ́ béèrè, ṣùgbọ́n mi ò padà lè béèrè orúkọ yẹn láti pé kó fi kọ́ mi ní kó tó di pé ó kọ́ mi lẹ́kọ̀ọ́. Bá lọ àbábọ̀, a bá bẹ̀rẹ̀ ìrìn àjò náà lórí àwọn ẹ̀kọ́ tó fẹ́ kọ́ mi. Èyí tí ó jẹ́ pabambarí rẹ̀ jù, ó ní wípé ẹni tó wà mí wá, tó ti ní tó bá jẹ́ pé òun náà ló ń bá gbé mi padà wá, òun náà ló ń padà wá gbé mi wá. Ó wá jẹ́ pé ọ̀rọ̀ tí èmi pẹ̀lú rẹ̀ jọ sọ, ọ̀rọ̀ náà ló jẹ jáde. Kí lọ̀rọ̀ tí èmi rẹ̀ jọ sọ ló fi wá di pé mo padà wá jí sáyé? Kí láwọn ẹ̀kọ́ tó wá kọ́ mi kó tó di pé mo jí sáyé? A bẹ Ọlọ́run Ọba Subhanahu wa Ta'ala, kó fún wa lẹ́mìí gígùn àti àlàáfíà ara. Ó jẹ́ kí a lè padà jọ wá jèrè ohun tí mo rí lórí ìrìn àjò. Ìrìn àjò nínú ẹ̀mí ni,
nínú àlá ni tó gbé kalẹ̀ fún mi. Mo wá bẹ Ọlọ́run ọba wípé gbogbo nǹkan tó bá jẹ́ pé àṣìṣe rìn nínú ẹ̀ àbí oore tó bá wà nínú ìrìn náà lójú àlá, Ọlọ́run sọ àṣìṣe náà bá mi tarí rẹ̀ dànù. Èyí tó jẹ́ títorí rẹ̀, mo bẹ̀ ìwọ Ọlọ́run ọba kó fi kíákíá kó jẹ́ kó tètè wá bá mi. Àwọn fásìkò yìí ló sọ fún wa pé platform yìí láti ilẹ̀ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà lórí ìpolówó àwọn ọjà tí mò ń bá ń tà ni. Mo fi ń ṣe iṣẹ́ real estate àtàwọn tó bá ṣetán láti pọ́n fẹ́ ṣe advert pẹ̀lú mi. N tí mo gbìyànjú láti gbé kalẹ̀ fún nìyẹn láti 2013. Ṣùgbọ́n Ọlọ́run sọ pé kí WhatsApp kó gbà mí ní ààyè púpọ̀ jù, kò jẹ́ kí n máa lo YouTube yẹn. So nídìí èyí, wọ́n á rọ̀ wá wípé gbogbo nǹkan tí ẹ bá rí tí wọ́n bá polówó níbí nípa property àbí nípa wípé àwọn scraps wọ́n bá fẹ́ tà, ẹ lọ rí fi ọkàn yín balẹ̀. Nǹkan tẹ́mi Zubairu Muhammad Taofeek tí wọ́n gbé lé mi lọ́wọ́ ni tí wọ́n ní kí n tà. Ọlọ́run ọba kò ṣì wá lẹ́ni ìbàjẹ́ lánàá, kò ṣì wá lẹ́ni ìbàjẹ́ níjẹta. Ọlọ́run ọba kò sì ní ṣì wá lẹ́ni ìbàjẹ́ léni àti ní ọ̀la. So kí ẹ dákun kẹ́ patronize wa, kẹ́ lọ rí ní ìfọ̀kànbalẹ̀ wípé gbogbo nǹkan tí a bá polówó fún yín, nǹkan tó ní kìmí ní àfọkàntẹ̀ lórí wípé kò ní sí ìrẹ́jẹ àbí nǹkan kan lórí rẹ̀ ni. Lórí business ti tèmi online, lórí business tí mò ń ṣe nínú property, èmi ò kí ń fọwọ́ ara mi gba owó lọ́dọ̀ ẹni tó fẹ́ rà tàbí tó fẹ́ tà. Àwọn tó fẹ́ tà máa pa wọ́n pọ̀ pẹ̀lú ẹni tó fẹ́ rà. Tí tèmi ni pé commission ti tèmi wọ́n transfer rẹ̀ sínú account mi ni. Ọ̀rọ̀ pé bá máa gba owó ẹni tó fẹ́ tajà, ẹni tó fẹ́ ra ọjà, kí n pé mi mo fẹ́ lọ rí kó fẹ́ni tó fẹ́ ta ọjà tó fi mọ̀ pé tọrọ dín sísì dín, mi ò kí ń ṣe. Ẹlẹ́ẹ̀kejì, mi ò kí ń fi kọ́bọ̀ kún ọjà, gbogbo ọjà yòówù tí wọ́n bá fẹ́ tà, torí pé àlùbáríkà lójú nínú gbogbo ohun tí ẹ̀dá bá ń ṣe ní láyé. Mo máa ń fi àsìkò yìí, mo fi ń kí gbogbo wa wípé a kú ọdún àti bọ́ sínú ọdún Mọ̀lúùd náà nìyẹn. Ọlọ́run ọba yóò jẹ́ ká ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé àti láyé ibi tó dáa. Sì tún rọ̀ wá wípé pẹ̀lú ògo Ọlọ́run, níbi àwọn nǹkan tí mo sọ fún yín pé mo rí, ó là mí lóye tó pọ̀, ẹ̀kọ́ sì pọ̀ ńbẹ̀. Ó lè ṣeé ṣe kó jẹ́ pé mi ló fi wúlò fún, ó lè ṣeé ṣe kó jẹ́ nǹkan ẹ̀kọ́ fún ẹ̀yin náà. Ṣùgbọ́n látàrí ibi orúkọ tí arákùnrin yìí padà sọ fún mi nígbà tí mo jí sáyé tán àti bó ló ṣe rìn àti kí ni mo tún padà bá pàdé lẹ́yìn ìgbà tí mo jí sáyé, pẹ̀lú ògo Ọlọ́run, Ọlọ́run ọba kò ní fi ààyè yìí, kò ní fi dùn wá. Ojú tó sì mọ wò wá náà, Ọlọ́run ọba kò ní jẹ́ kó fọ́. Etí tó fẹ́ gbọ́, Ọlọ́run ọba kò ní jẹ́ kó gbọ́ lágbò òdì. Oore tó wà ńbẹ̀, Ọlọ́run ọba yóò jẹ́ kí gbogbo akájọ jẹ́. Èyí tó bá kù díẹ̀ káàtó níbẹ̀, Ọlọ́run ọba yóò tún wá ṣe. Ọlá bí ó ṣe ń jẹ́ òun, mo kí gbogbo wa, kí Ọlọ́run ọba yóò ṣe dáadáa fún wa. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.